bílé ayé bá yẹni tá a tún pẹ́ láyé owó Olódùmarè ni ọgbọ́n kọ́ agbára kọ́. Àìmọye àwọn èèyàn ló wáyé tí ò tí ì pẹ́ tó fi kú, kí ni wọ́n fẹ́ bá Olódùmarè fà? Ló jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Aláwùrábí lórí bàbá wa ikú bàbá yèyé tó ń ṣọjọ́ bí ọdún 73. Bàbá kẹ́ẹ̀pẹ́ mo dìdọ̀bálẹ̀ mo pàgbọ́n ọmọ búbú mo forí aládọ̀dọ̀ kanlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta mo pè yí mo ní bàbá mi ẹ̀jẹ̀ mi nínàm. Lámídì Àtàndá ikú bàbá yèyé Aláàfin ìpẹ̀kun ọba. Lámídì Àtàndá ọba díẹ̀ kálààfin morohun kádé ọmọ láwọyí morohun díyà ọmọ àkèé. Lámídì Àtàndá Aláàfin Ògún ni bàbá rí. Wọ́n pè é lẹ́jọ́ ńlé Sókótó. Àtàndá ọmọ Alóòlódù lọ́jàre wọ́n rojú ẹ̀ nílẹ̀ Ṣàfàrà. Ó ní kẹ̀kẹ́ ọmọ èébú bàbá èébú òṣò wọn ń sọra wọn lẹ́nu ni. Adigbanaku òun mumu ọgbọọgba à ń tètè òun rẹ̀ ọ̀kan ọ̀kanjọ́ òun ò lè déédé lórí. Alágbára mọ́mọ́ àrògún ọmọ ìyá ọ̀lẹ́ni èèbó nìyé kan àfín. Èèyàn yóò hù tó rábùkẹ́ mọ̀ pé yè kan arọ ní ọ̀rọ̀ Àtàndá tẹ́ gbogbo Ọ̀yọ́ lọ́rùn. Kábíyèsí ikú bàbá yèyé Aláàfin ìpẹ̀kun ọba. Alóòlódù bí ìyèrè kábíyèsí Adéyẹmí kọ̀ǹbọ bí owó Alóòlódù. Ọdẹ ẹ̀gòǹgò tí ń rìn tomitomi pakúlọ̀pá ọdẹ akíjọ bí àwọn ọ̀sọ̀rọ̀ gbọ́ọ̀rọ̀ gbọ́dàgbọ́ọ̀rọ̀ kọ́ ọ̀pá ọ̀rọ̀ gbọ́ọ̀rọ̀ ọ̀kan ìdàgbọ́ọ̀rọ̀ ọ̀wàkọ̀. Ọ̀rọ̀ kápẹ́ àjẹlé èké lókè agúnpòpò Adéyẹmí ọdẹ ń bàbá aláwọ̀yìn èèyàn tá a ní ọmọ ṣoògùn kà mọ́. Adéyẹmí ń ṣe bí odó ó ń ṣe bí ọlọ ó ń ṣe kan bí ìrìkìtì tí ń jí kọ lákùkọ ṣáájú. Ó ní kẹ́ ẹ rọra kọ́ba kẹ́ ẹ mọ́ bàbọ́ba ọba aborí ẹṣin bá lọ́nà ọkọ̀mu abìrìn ẹṣin tìkọ̀tìkọ̀ lọ́nà bàrà. Ọ̀nà yóò tó lè rìn tó sì ẹ̀fà ní ọ̀bábọ̀ wálé ọkọ̀ mo bọ́lákú ọ̀pẹ́ rẹ̀ dìgbò làṣà àṣà dìgbò lọ́pẹ́ rẹ̀ wá gbùgbù ẹ̀ṣẹ̀ tán ẹni eré lẹyẹ ń bẹ́yẹ ṣe irú eré kí lẹyẹ ń bẹ́yẹ ṣe ti hù ń táláyà ẹ̀yẹ. Adéyẹmí ń dáná gbó sìkìtì ṣakata ó gbóná bí ẹlẹ́gùn ṣàpàná ò gbóná ẹlẹ́gùn rẹ̀ ló gbóná. Adéyẹmí ọgbẹ́gbà àjùnù faramọ́ra ọlára ní gbéni ẹgbà á ò gbéni igi jẹ́gẹ́dẹ́ kan ń bọ bí òwú Alówólódù. Alóko lọ́wọ́ ìní ọgbàgbà ọgbọ̀pẹ ọgbòkè ọ̀hún ni tódótódó èèyàn tó bá kọ pé òkè ọ̀hún ni ní òbíjà wá ẹni tó bá kálá ara wọ ẹni olúwa rẹ ní wá pọn. Àdìó náwó títí owó ọ̀tán mọ́ owó kúnú ọ̀kẹ́ owó kúnú odù ó fòdù ya pẹrẹrẹ bí aṣọ káàkan ọta káàkan ẹ̀tù. Àdìó ní káàkan ìkádé sí àbọ̀lá gbogbo ní jíjẹ ní mímu. Kánákáná bọ̀n akù lójú ọ̀run bọ̀nbọ̀n táyé ṣe má jayé ọ̀fọ̀ irun mọ̀lẹ̀ tí gbénú àpòpánijẹ. Kábíyèsí ikú bàbá yèyé ẹkú àyẹ́sí jọ́ọ̀nì níjọ́ Sunday ọjọ́ 10 oṣù 10 tẹ́ ẹ wá sílùú mi ní Ṣákí Ògún Ọ̀rọ̀kin. Kábíyèsí wá wọ́n dára púpọ̀ wọ́n náwó wọ́n nára owó tí kábíyèsí fún mi níjọ́ náà ẹ rí mo ru owó ọ̀hún sínú mọ́tò mi kò lè lọ. Bí mọ̀nímọ̀ní ní mọ́tò mi ń wọlẹ̀ lórí ọ̀dà. Mo wá ké sí àwọn ọ̀jọ̀gbọ́n atọ́kọ̀ṣe Ṣakí pé kí wọ́n wá yẹ mọ́tò mi wò. Ìgbà táwọn ọ̀jọ̀gbọ́n atọ́kọ̀ṣe yẹ mọ́tò mi wò fínífíní wọn lárùn kankan ò sí lára mọ́tò yìí o. Owó náírà tí ń bẹnu ẹ̀ lọ́pọ̀ jágbára rẹ̀ lọ. Ẹ pẹ́ láyé kánrinkánrin ẹ pẹ́ láyé ayé àbílà ọmọ kábíyèsí ẹ tẹ̀lẹ̀ yìí pẹ́ kùtàkùtà kábíyèsí la pèpèpè tààrí bá ṣe pè mọ́ bí mo ṣe forin sí níjọ́ kínní nù. Mo ń gbé kádé pẹ́ lórí láìwọ́lá òṣèlú Ọ̀yọ́ pẹ́ Aláàfin kádé pẹ́ lórí Àtàndá òṣèlú Ọ̀yọ́ pẹ́ Aláàfin kádé pẹ́ lórí láìwọ́lá òṣèlú Ọ̀yọ́ pẹ́ Aláàfin kádé pẹ́ lórí. Bílé ayé bá yẹni tá a tún pẹ́